Bákìrì nígbà tí wọ́n ń lé wọn tán fẹ́ pa wọ́n tí wọ́n lọ gbé sẹ̀tíù Ifá ọba àwọn onífá tí wọ́n lọ gbé kalẹ̀ pé kọ́ wá tí wọ́n ò rí mọ́ wọ́n ti ń rójú ẹsẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run wá da ojú ẹsẹ̀ rẹ̀ rú mọ́ wọn lọ́wọ́ wọ́n wá mọ ibi tó wà wọn ò rí kó lọ wájú wọn ò rí kó lọ ẹ̀yìn Lárúbáwá dẹ̀ ní kinní kan kódà téèyàn wọn bá sọnù tẹ́ bá ilé mọ ẹsẹ̀ tó nítọ̀ ń gbé jáde kì bá sọdún mẹ́jọ wọ́n sọjọ́ tí ó dé wọ́n sì sọ ibi tó wà wọ́n wá ń wó àwọn òwárí ní wọ́n fi lọ gbé sẹ̀tíù wá pé ń bò ló wà sẹ̀tíù yẹn ló wá ń sọ fún wọn pé ó wà nù kòtò yẹn lókè yìí ní ìsìn yẹn máa kòtò kan wà nù rẹ̀ tí ànábì kó sí àti Abubakar nígbà tí ànábì àti Abubakar wá kó sínú láti sá síbẹ̀ sẹ̀tíù fẹ́ gẹ́gẹ́ bí ifá rẹ̀ pé ó ẹbọ́sẹ̀gbẹ́ kan báyìí. So gẹ́gẹ́ bí ifá rẹ̀ ó rí i pé ànábì wà ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní kí Jìbìrìlù ló fi yẹ gbá lójú kó máa wíwèkúwè tó bá sọ pé ó wà ń bẹ̀ sẹ́ àwọn kèfèrí ó sọ wípé ẹyin àdàbà mẹ́rin làwọn ń rí ń bẹ̀ torí Ọlọ́run ti ní kí aláǹtakùn kó ta òwú dí ibẹ̀ yẹn so ìdí àwọn bàbá wa jọ wọ́n ní nítorí ní ká máa pa ọmọlé ká máa gẹrù rẹ̀ ni pé aláǹtakùn ta òwú dí kọ́ máa kọ̀nfíìsì àwọn èèyàn wípé ṣé téèyàn bá wọnú bíi ṣé owó aláǹtakùn ní já ni ọmọlé wa ń fìrú gbá owó aláǹtakùn yẹn àwọn bàbá fi kò sínú tí a pé àwọn bàbá wa ní rò pé èèyàn tó lè fẹ́ túnú àṣírí ànábì ẹ pákìrù rẹ̀ ọmọge kẹ́lẹ́ bá ní ládàá àwọn mọ́sùnà tí wọ́n wá báyìí àmọ́ kò sínú tí a pé káàbọ̀ so nígbà tó wá wà nù kínní yẹn ibi Abubakar jókòó nsàlẹ̀ ànábì jókòó lé ń ta ejò kan tí wọ́n ń bẹ lọ́run fún bíi 400 years pé kọ́lọ́run dáwọn ẹ̀mí òun sí kóun fojú ká ànábì ìgbà tọ́lọ́run wá gbé wọnú ihò yẹn ejò yẹn ni Abubakar wá ń fọ ọmú pé kó má jáde kó má san ànábì ó fẹ̀mí rẹ̀ di kúfà ejò yẹn wá ń já Abubakar jẹ ní ìtàn títí ìtàn Abubakar wá ń wú nígbà tí ìtàn Abubakar wá ń wú wọ́n sọ pé ànábì wọn sọ pé ara tí ní ọjẹ́ kémi náà ò gbé ọ lẹ́sẹ̀ Abubakar ọgbà ó wá rí i pé ó sì ti ń làágùn kí ló ń ṣe é òun parọ́ tẹ́lẹ̀ o má parọ́ fún mi o ló wá sọ pé ejò kan ni ó ti já òun jẹ òun dẹ̀ tí àwọn bá tiẹ̀ máa kú kì í ṣe wọ́n lọ́yẹ kó o síwájú òun kú òun ti fẹ̀mí òun sílẹ̀ ànábì bá ní kó yàgò fún kó jọ olóòní ó tún dá mi mọ̀ pé Ọlọ́run ló rán mi ń ṣe jẹ́kẹ́jọ yẹn jáde ó yá sọ̀rọ̀ kí ló dé tó fi jáde ejò yẹn wá sọ̀rọ̀ pé 100 ọdún kẹrin tó ń tí ń bẹ lọ́nkọ́ sọ̀hún kójú òun rí ọ Ọlọ́run tó wá gbé òun wá sínú ilé rẹ̀ ẹnìkan wá ń blọ́ọ̀kù òun lójú òun ọjà jẹ ànábì wá ní ó wá táwùdà sí ibi tí ejò yẹn jẹjẹ gbogbo oró ejò yẹn wá jáde àwọn bàbá wa tó sọ wípé oró yẹn tó jáde ẹni bẹ̀ ní tábà ti hù ní àfi dín ká máa mu sìgá ìwọ tó bá mu sìgá tó bá fi lè jẹ́ pé òun lọ pa ìwọ lọ fọwọ́ ara rẹ̀ a jẹ́ pé oró ejò ló mu sí ikùn ara rẹ̀ èmi ò tí ì rí kanú pẹ̀lú mo rò pé bóyá àrírí ó ti rí àmọ́ báwọn bàbá wa ṣe wí ni ọjọ́ bẹ́ẹ̀ àbí òjọ́ bẹ́ẹ̀ èèyàn bá mu àwọn Lárúbáwá náà kọ síbẹ̀ pé mamnu tadkhin òyìnbó náà sọ wípé if you like to die young máa mu sìgá ṣùgbọ́n tí bí wà fún ni pé ànábì sá pamọ́ sínú òkè yẹn wò bókè yìí ṣe ga tó téèyàn bá máa gun àwa tá a ti gòrí lọ́dọ̀ 3 hours journey 3 hours come back ni èmi ti gòrí so nígbà yẹn eegun ọ̀dọ́ wà dáadáa but bá a ṣe ń lọ wọn àti ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ rí pé wọ́n lè jẹ́ wọ́n ti sọ pé màmú náà kódà wọn ò ní jẹ́ wọn já wọlé ni wọ́n ti kọ́ síbẹ̀ ó kàn respect wa pé àgbédè òun ló fi jẹ́ ká dúró sí gbogbo ní tẹ́ẹ̀bà ṣe ìta ń bẹ̀ yẹn lẹ́ẹ̀tì ṣe so tí èèyàn bá ń gòkè yẹn lọ nígbà tá à ń wí tó bá débì kan á kàn máa rẹ̀ yẹn lọ ni so àwọn tí wọ́n ti gùn rí wọ́n ti wá ní ká máa mú ọsàn wẹ́wẹ́ tí ìgbóná bóòrùn ṣe ń ta yẹn lára ìní ìsìn tẹ́ bá mu tí ìgbóná ẹ rí i pé gùn yín máa tún lé ni ó yàtọ̀ fún tọ̀dọ̀ wa téèyàn ó mú tí ìgbóná nú òrùn tí ó mọ̀ ṣùgbọ́n bí ibẹ̀ yẹn ṣe jẹ́ ni ká ṣàdúrà mi pé ibi tí Ọlọ́run ti dáàbò bo ànábì tọ́lọ́run ti kó yọ gbogbo ọ̀tá tí bá ń lépa àwa náà kọ́ lọ́ọ́ máa kó wa yọ Qiblatayn ọ̀tá tí bá ń bínú wa kọ́ lọ́ọ́ máa kó wa yọ kọ́ lọ́ọ́ wá wọlá pé òun ló ṣèfù ànábì ń bí lẹ́yìn tí wọ́n kó ń bí tí wọ́n tún lọ
làwọn ará Mẹ́kà tó wá ti gbọ́ pé ó ti ń lọ lọ́nà Mádínà o ní fi wá rán Sùráká pé kó lọ bẹ́ orí rẹ̀ wá. Sùráká tí wá ní ó lọ bẹ́ orí rẹ̀ wá yẹn òun èyí sì jíṣẹ́ ààbọ̀ yìí máa jẹ́ lódìdí ni ẹni tí wọ́n bá ti rán first aya killer of the world òun ni Sùráká. So wọ́n sì ti fún un ní ràkúnmí 1000 màálù 1000 pé tó bá ti gbórí rẹ̀ dé iye báyìí olówó rẹ̀ tó tún wà. Nígbà tó wá ń lọ Abubakar wá ń sọ fún Ànábì pé àmọ́ tí escape nù kòtò Sùráká ní mà ń bọ̀ lẹ́yìn ọmọ ìwọ náà mọ̀ Ànábì ń sọ fún pé la tahaf inna Allaha ma'ana má bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wa. Ngbọ̀ ya ẹ mọ̀ pé ọmọ èké bá débi ẹ̀rù wọn lẹ́rù ọba àbágbàlagbà gan náà bá débi ẹ̀rù ọba. Abubakar sọ pé ọmọ tí ń súnmọ́ wa ẹsẹ̀ rẹ̀ ni. Nígbà tí ó rí tí Ànábì rí pé ẹ̀rù ń ba Abubakar ó wá kọjú sí Sùráká pé kí ilẹ̀ ó lanu kó mú ẹ̀sìn rẹ̀ ilẹ̀ wa mú ẹ̀sìn rẹ̀ ò lé. Ó wá ń bẹ Ànábì wípé kó jọ òun ò ní pamọ́. Ànábì bá tún ní kílẹ̀ ò fi ilẹ̀. Nígbà tí ilẹ̀ fi ilẹ̀ ó tún attempt ẹlẹ́ẹ̀kejì. Ànábì tún ní kílẹ̀ ò mú ó tún attempt ẹlẹ́ẹ̀kẹta. Ànábì ní ẹlẹ́ẹ̀kẹta ìmí ní tó bá tún attempt ẹ̀ máa jẹ́ torí alákọ̀ọ́kọ́ mú dé bàdí ni ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ mú dé àtòhun àtẹ̀sí wọn mú dé dàjì ẹlẹ́ẹ̀kẹrin ó ti mú dọ́rùn. So lọ́wọ́ ni tó bá ti lè ju òun lẹ̀ báyìí òun padà nígbà tí wọ́n ti ju lẹ̀ ló bá yí padà. Gbogbo àwọn tán tí wọ́n ń retí pé yóò gbé orí Ànábì dé ó kàn wọlé rẹ̀ lọ gẹ́rẹ́ pé ọmọ yẹn yìí sọmọ tẹ́lẹ̀ máa lépa o. So gbogbo Ọlọ́run tó wá dáàbò bo Ànábì tí ó jẹ́ kó hàn lójú àwọn ọ̀tá pé kì í ṣe ọmọ tí wọ́n lè máa nípa gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má ṣe lọ́mọ tí wọ́n máa lépa. Gbogbo ẹni tí wọ́n sì ń lépa wọn láì da kọ́lọ́run dákun sábà hàlákà wọn. Gbogbo Ọlọ́run wọlé pé ìfojú kan òkè tí Ànábì sá sí tó fi dáàbò bora rẹ̀ yìí Ọlọ́run òkè apátápìtì tí máa dáàbò bó yẹn tọ́ta ìfirínà rí yẹn ọlọ́mọsà òkè àánú ọlọ́mọsà dáàbò wà ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá àjọkẹ́ ṣoṣo rẹ̀. Òkè yẹn gẹ́gẹ́ ibi ihò yẹn ni wọ́n sì lẹ́yìn òkè àpáta yẹn ló wà. Ó jìn nínú náà ni téèyàn bá wọnú rẹ̀ òyìn máa sì bí step ni ló wà ń bẹ̀. Ọlọ́run ọba mi kó dákun kó bẹ́sà ṣe dáadáa fún wa gbogbo wa tá a wá bí Ọlọ́run jẹ́ adílé pé oríṣiríṣi nǹkan ni kódà àwọn èèyàn kan tí wọ́n wà ní ẹ̀gbẹ́ wa tí wọ́n ṣe ìkan nínú àwọn èèyàn wọn ó ti ṣaláìsí so wọ́n ń káàánú ara wọn báyìí lọ́wọ́lọ́wọ́ ní kọ́lọ́run dákun má jẹ́ kí kankan nù wọ́n ó kú ká má ṣàárẹ̀ bá a ṣe wá ní pípé kọ́lọ́run jẹ́ adílé pípé o la hawla wala quwwata illa billah.